Now, so how to open Google? I mean, Google My Business under the one that you have. Oh, get me. Why? Okay. Nínú eléyìí tó ti ní tẹ́lẹ̀, o fẹ́ open Google My Business lọ́ndà eléyìí tó ti ní tẹ́lẹ̀. Kì í ṣe pé o ṣẹ̀ fẹ́ open ẹ̀ níbẹ̀rẹ̀. Oh, get. Eléyìí tó ṣó wọn kó sọ fún mi lọ́jọ́ yẹn, o ní ṣé o lè change address ẹ̀. Tó bá change address ẹ̀, wọ́n á ban ẹ̀ ní pátápátá. Wọ́n á jẹ́ kó realize pé oníjìbìtì ni ẹ́, o ṣe fẹ́ change address ẹ̀. But báwo lo ṣe lè open míì nínú eléyìí tó ń lò tẹ́lẹ̀ yẹn? So now títí mo fẹ́ open yín báyìí. So títí mo fẹ́ open yín báyìí. Mo lérò pé o rí àbí? Ó ní GND and NeoLife Health Products Atolagbe Shop Ekiti. Number 9 Ikoyi Quarters Ìkẹrẹ Èkìtì. Number 9 Ikoyi Quarters 9 Ìkẹrẹ Èkìtì. Definitely eléyìí ti Èkìtì ni. So gbogbo nǹkan tí máa ń ṣe bẹ́ẹ̀ yẹn location Èkìtì yẹn lámú sábà máa rí jù. Though mo máa ń tajà ń bẹ̀ dáadáa o. Máa ń tajà ń bẹ̀. So bọ̀ nǹkan tí mo kàn fẹ́ kàn kọ́ ẹ ni pé bí eléyìí báyìí bí mo ṣe lè gbé sí ti location Lagos State àbí ti Ìlọrin àbí ti Port Harcourt àbí Abuja anywhere. Oh, get. Instead of eléyìí tí mo fi ṣe sí number 9 Ìkòyí Quarters Ìkẹrẹ Èkìtì tó a ṣe lọ máa change address ẹ̀. O need gbogbo yẹn. You open another one under the one that you are using. Oh, get bẹ́ẹ̀. And reason tẹ́lẹ̀ fi wà okay ni pé kó open ìmíì ní under míì ni pé ó easy láti kàn tètè verify because they have already verified it before. Oh, get bẹ́ẹ̀. So now ibo lọ àá lọ. So òun wọlé ibi báyìí tí kọ́sọ̀ ṣèbí ó ṣàrí mouse mi báyìí. Gbogbo ẹ̀ báyìí. Òun wo mouse mi àbí? Orí home àbí? Orí post. Post info. Orí info, orí insight, orí review, orí message, orí photo, orí service. So o tún rí website àbí? Orí user, orí create ID. O tún rí customize email. Now gbogbo eléyìí tí mo dárúkọ ibẹ̀ kọ́ là ń lọ. O get bẹ́ẹ̀. So ibo gan la wá ń lọ òun ni add new business. Kí ni mo pè é? Add new business. Ìyẹn túmọ̀ sí pé o fẹ́ add another one ní under eléyìí tó ti ní tẹ́lẹ̀. O get bẹ́ẹ̀. For instance, ẹ tó bá máa complain pé òun kì í rí ọjà tà àwọn ibi tó ń open sí bóyá àwọn èèyàn kì í ta ń rajà ń bẹ̀ ni wọn kì í pe òun ni. O get bẹ́ẹ̀. So irú ẹni yẹn kó gbìyànjú kó add new business ní location bòmíì. Okay, for instance, bí mo ṣe wà lẹ́kìtì báyìí tí n bá fẹ́ open new Google My Business báyìí, wọ́n á sọ fún mi pé wọ́n á ní mi ò kì í ṣe àdúgbò bẹ̀. Wọ́n lè béèrè NEPA bill lọ́wọ́ mi. NEPA bill ibi tí mi ò sí. Láti kan verify ẹ̀. Ṣó mọ̀ pé kò ní verify bẹ́ẹ̀ yẹn. So but o ti lè open yẹn níbi tí ìwọ ti ní NEPA bill. Lẹ́yìn ẹ̀ lọ́ àṣẹ lọ máa add new business síbòmíì tó ò sí. Ìyẹn ló rọrùn jù. Now add new business báyìí mo ti click lé báyìí. Orí báyìí. Ẹ̀rọ nípa type of new business ni. So kí la máa type o? Okay, ẹ fẹ́ bá mi ṣí mi àbí? No, ti tèmi leléyìí. Èmi fẹ́ kó lè mọ̀ ló jẹ́ kí n béèrè question lọ́wọ́ ẹ̀. Normal location mi téèyàn bá fẹ́ ṣí sí báyìí lèèyàn máa tẹ̀ síbẹ̀. Now new business name GNLD and A yẹn gbọ́dọ̀ jẹ́ capital.
G yẹn gbọ́dọ̀ jẹ́ capital. O gbọ́? NeoLife. Ṣé o ń wò bẹ́ẹ̀? Ṣé o ń wò? GND and NeoLife. Mo lè sọ pé health supplement or GND and NeoLife products. Kí n kàn sọ pé product lásán, mi ò nídìí. O get bẹ́ẹ̀? Or mo tún lè sọ pé health in case ẹni tó bá ń wá product health á tún lè tètè rí. Àwọn kinní yẹn ló ní ìtumọ̀. Ẹ lè sọ pé ẹlòmíì lè sọ pé NeoLife health product or NeoLife products. So tó bá ti jẹ́ pé tòsí ibẹ̀ ni wọ́n á rí. O get bẹ́ẹ̀? Now ibo ni mo wá fẹ́ gbé sí báyìí o? Location wo mo wá fẹ́ lò báyìí o? Èkìtì state ni. I mean Lagos state ni. Though mo ti ní ti Lagos state míì o, but kì í ṣe àkáǹtì ilé mo fi open ẹ̀, kì í ṣe email ilé mo fi open ẹ̀. O get bẹ́ẹ̀? Can you hear me? So Lagos. Lagos. GND and NeoLife health product Lagos. Ṣó ti báyìí? That is say mo bẹ̀rẹ̀ míì open nìyẹn o. Now business category. Either kó mú health and beauty shop or vitamin and supplement store. Either méjì yẹn ló lè lò. But health and beauty store mo fẹ́ mú. Ṣó o get mi báyìí? Though mo ń record ẹ̀, màá send the record yẹn sí ẹ. O get bẹ́ẹ̀? Mo get ẹ náà báyìí. I get it. Now tó máa béèrè pé do you want to add location? Kí ló máa sọ? Since téèyàn ti fi location sí láti orúkọ. Yes ni, kò sí nǹkan míì tó fẹ́ sọ. Wà á ní yes. Anything tó máa béèrè lọ́wọ́ ẹ, yes ni. O get bẹ́ẹ̀? Do you want to add location? Yes. Now, what is your country? It is not Nigeria. Now, ibi tí mo fẹ́ lò yẹn, mo fẹ́ kó súnmọ́ Gbàgádà. O ṣe bó mọ Gbàgádà dáadáa? Ibẹ̀ mo ti ń bọ̀ náà lẹ́nu tó yẹ kó pẹ́ mi. So mo fẹ́ kó súnmọ́ Gbàgádà. But mi ò ní sọ pé ṣó mọ̀ pé Gbàgádà location yẹn báyìí mi ò ní lo Gbàgádà location because àìmọye àwọn èèyàn tá a ti máa lò because kò gbọdọ̀ the same. Ṣó mọ̀ pé plot 12 Olú-Ọ̀ṣun-Kẹ́yẹ Christian ni. Mo kàn lè sọ pé plot 32. O get bẹ́ẹ̀? Plot 30, mo kàn lè tán 36 ṣá. Plot 36, Olú-Ọ̀ṣun-Kẹ́yẹ. Olú-Ọ̀ṣun-Kẹ́yẹ Crescent. Gbàgádà. Gbàgádà Industrial Estate. Estate. Lagos. Tó ti báyìí, màá ṣe wá fi stop sí. Local government Gbàgádà kí ni? Ṣé kì í ṣe Ṣómólú? Mi tẹ̀ wá mọ̀ ti Gbàgádà èèyàn máa wádìí gbogbo nǹkan náà kó tó ṣe. Now, ṣó mọ̀ pé o ní òmò rẹ̀ bẹ́yẹn àbí?
now báwo ló wá ṣe fẹ́ mọ bẹ̀ immediately ló wá lọ sí Google Gbàgádá local government wàá kàn lọ gbé Gbàgádá tó mọ̀ pé for instance ìwọ tó yẹ pé o fẹ́ mú bóyá kìíní lo fẹ́ mú ṣọ̀rọ̀ mú lọ pé Ṣómólú lẹ́ẹ̀kan yẹn so ìwọ tó kì í ṣọmọ Àbújá tó lọ mú Àbújá ṣé o mọ̀ pé Google náà ló ti máa béèrè gbogbo kíní ìwọ̀nyẹn o get ó yé mi bẹ́ẹ̀. so Ṣómólú ni wàá kàn ya mú Ṣómólú wàá kọ́pì ẹ̀ ṣá wàá gbé sí padà so Ṣómólú so ṣé kì í yára pé wọ́n ń distract attention ẹ̀ báyìí Kílẹ̀ sọ. mo ní ṣé kì í ṣe pé wọ́n ń distract attention ẹ̀. Rárá mò ń fọ́lò náà. Okay. Lagos city is a Lagos now kí ni postal code Gbàgádà o. A tún máa check online náà bẹ́ẹ̀ ni. wàá tún check ẹ̀ online nǹkan náà tí mo fẹ́ kó tètè mọ̀ nìyẹn Gbàgádà postal code. Gbàgádà postal. Gbàgádà postal code. Now postal code wọn ní 100,234 100,234 eléyìí o lè mú 100,241 o dẹ̀ lè mú 100,235 anyone ló lè mú bọ̀ màá kàn mú 100,234 yẹn ó dà pé òun ló simple jù 100,234 right. Now state Lagos state àbí. So o tún lè cross check ẹ̀ tó bá because tó bá ṣe mistake wọ́n lè má gbà á o but plot 36 yìí ṣé Gbàgádà ní tó plot 36 ṣá mo lè lo plus jẹ́ kí n lo plot 6 yẹn ti wà okay o get because mi ò mọ bí Gbàgádà yẹn ṣe rí mi o so now eléyìí báyìí wọ́n ní it look like your business might already have been on the profile ṣé lóòótọ́ ni ẹnìkan ti mú plot tí wọ́n mọ̀ pé mo sọ fún ẹ pé èèyàn kan ti mú plot 12 tẹ́lẹ̀ so reason tí ò jẹ́ kí n mú nìyẹn wàá kàn lọ next ṣá so this does not match wàá kàn mú wàá click lé this does not match yẹn o kó tó next o. So where are you located? O ti fìlì Gbàgádà tẹ́lẹ̀ o ní gbogbo yẹn wàá kàn next ẹnu direct. So do you provide delivery or home and office visits? Yes. Go get. Yes. Now hard area you serve. Ibi báyìí ẹlòmíì tún máa ń ṣe mistake ńbẹ̀ wọn ò ní kọ́ area ìwọ now tó ń ta ọjà ṣé tí èèyàn bá wọ́n pè é láti Ìbàdàn ṣé wàá sọ pé o ò tà ní wàá tà náà jẹ́ kí n mú Àbújá. Jẹ́ kí n kọ́kọ́ mú Àbújá. Mo ti mú yẹn wàá tún mú Ìbàdàn. Ìbàdàn àwọn country 20 ló á mú o get bẹ́ẹ̀ Ògùn kí n kàn mú Ògùn state Ògùn state
Ogun State. Now, ibo lo tún lè mọ̀ tó lè distribute products sí? Kí n kàn mú Àkúrẹ́. Àwọn country, àwọn má jẹ́ kó jú rẹ gbogbo places yẹn lọ á fìlì o get ẹlòmíì kò ní fìlẹ̀. Àkúrẹ́ Nàìjíríà. Now, ibo lo tún lè serve? Jẹ́ kí n mú Èkìtì State. Èkìtì State Nàìjíríà. So bẹ́ẹ̀ now ibo lo tún lè serve? Òwèrì. Àwọn ibi tó bá àti yà sí ẹlẹ́nu yẹn wàá máa tẹ̀. Kò sẹ́ni tí ò mọ state and capital tó bá nira jù wá lọ́kọ. Àbí ògbọ́n kan tí mò ń sọ. Now, ibi tó tún lè o lè sọ pé Enugu. Okay. Àwọn nǹkan tó wà set níbẹ̀ ni mò ń set yìí o. Ká ní títí ẹ ká ní ó login lọ́dọ̀ tèmi. Bí n bá ṣe máa ṣe live lílé a jẹ́ pé ó ti done nìyẹn. But bí mo ṣe ń ṣe báyìí lọ a ṣe lọ ṣe títí ẹ bẹ́ẹ̀. O get bẹ́ẹ̀ yẹn. Okay. So ṣo mọ̀ pé kò tí pé 20. 1 2 3 4 5 6 7 kò tí pé 20 now. Ibo Port Harcourt. Àwọn ṣáà dà àwọn ibi tó jẹ́ large city yẹn mọ́. Kò pọn dandan kó jẹ́ large city. Àwọn ibi tó bá ṣàmì pé wọ́n lè lówó láti rajà ń bẹ̀ àbí tó mọ̀ pé tán bá pè ẹ́ pé o fẹ́ rajà pàǹpẹ́ ń fẹ́ rajà láti bẹ̀ tó o mọ̀ pé wàá lè serve wọn. Kì í wé kẹ́yìn kan kùn pé ẹ báyìí pé mú product fún mi ní Sambisa forest kó lọ pé ṣé níbi tó ti ń pààyàn yẹn kí ló fìlì ẹ̀ fún nígbà tó mọ̀ pé o lè tajà ń bẹ̀. O get. Ayé ń bẹ̀. So ibo la tún lè mú o a kàn lè mú mo ti mú Enugu mo ti mú jẹ́ kí n mú Delta. Jẹ́ kí n mú mo ti mú Enugu mo ti mú Owerri jẹ́ kí n mú Uyo. Àwọn ilẹ̀ east yẹn ó dà pé wọ́n lówó ní east yẹn ó yẹ kí n mú bẹ́ẹ̀ yẹn. Zoom meeting máa end in next 10 minutes tó bá end o get báyìí tó bá end kó tún rí login kó tún rí join sórí Zoom yẹn o get bẹ́ẹ̀ yẹn. So Uyo àti mú Enugu àti mú Owerri mi ò fẹ́ lọ north kankan. Mo lè tún wá sí àwọn west wọ̀nyí. Mo ti mú Èkìtì. Mo ti mú ṣé mi ò wá mọ state and capital wọn ni. Ìlú wo ni mi ò tí mú yín o tó wà nítòsí. Mo ti ń jẹ́ kí n mú mo ti mú Àkúrẹ́. Ebonyi. Wọ́n bá pè mí náà màá deliver product níbẹ̀. Mo ti mú Enugu. Benin, yes. Benin City. That's Edo. Ibo ni mo tún lè mú yẹn o. Ṣé mo ti mú Èkìtì? Mo ti mú Èkìtì. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. Ó kù kí ni màá tún mú yẹn o. Ebonyi. Ṣé mo mọ state? Ondo. Àkúrẹ́ ti wà ń bẹ̀. Mi ò fẹ́ mú Ọ̀ṣun. Mi ò fẹ́ mú Òṣogbo. Ibo ni mo tún lè mú yẹn o. Anyway jẹ́ kí n mú Ọ̀ṣun.
bẹ́ẹ̀. Ọ̀ṣun state. Ọ̀ṣun Ọ̀yọ́ ńkọ́? mo ti mú Ìbàdàn. Ó kò sí èèyàn lè mú capital kí èèyàn tó mú odidi ìlú ni. Mo lè mú capital, mo kàn like Ìbàdàn ju Ọ̀yọ́ state ni. Mo kàn like Ìbàdàn. Ìbàdàn náà tó. Ìbàdàn ń ṣe ìlú kékeré. Ìbàdàn náà tó. Mo kàn mọ́mọ́ mi ò fẹ́ mú Ọ̀yọ́ state ni. Even though gan Ondo state gan mi ò mú. Àkúrẹ́ nìkan mo kàn yára mú. Because tí wọ́n bá lọ gbé èèyàn lọ sí Èkìtì pa Ìlàjẹ orí omi àwọn bí tí mo kàn like wọn yẹn. Jẹ́ kí èèyàn lè jẹ́ kí n mú Ondo town ṣá. Ondo jẹ́ kí n kàn mú Ondo yẹn. Ondo. Ó dà pé mo máa ń tajà fún èèyàn lóńdó yẹn ló jẹ́ kí n fẹ́ mọ̀. Lẹ́yìn ìgbà tí mo mú Àkúrẹ́ mo tún mú Ondo yẹn o. Jẹ́ kí n mú Ọ̀yọ́. Ọ̀yọ́. Jẹ́ kí n mú Ìlọrin. Mo tún lè mú lẹ́yìn ẹ̀ gan mo tún lè mú Kwara state. Kwara. Jẹ́ kí n mú Lọ́kọ́jà náà, Kogi state. Kogi. Ó ti tó nù jàre, mi ò nídìí púpọ̀ náà. Jẹ́ kí n next ẹ̀. Yọ pé mo ti kọ́ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17. Wà á kàn next ẹ̀. 20 ló gbọ́dọ̀ mú bọ̀ ó nídìí gbogbo ẹ̀ náà. Tó bá ti pọ̀ jù náà wàhálà ni. Now phone number, àwọn abẹ́rẹ́ phone number. O lè lo phone number kan yìí fún gbogbo Google My Business tó ń lò. But tó bá dẹ̀ wọ ẹ́ ni o. But nọ́mbà tó bá ṣàmọ̀ pé tí wọ́n bá pè ẹ́ sí wàá pick ẹ̀. 64 17 24 82. Nọ́mbà tó dẹ̀ mọ̀ pé ó ń lọ dáadáa. Now wọ́n béèrè pé kí ni website ẹ. Mo fẹ́ wo website mi ò believe bóyá mo mọ̀ ọ́ sórí. Kì í ṣe pé mi ò mọ̀ ọ́ sórí o. shopnewlife.com/wellnessnutrition. Mo mọ̀ ọ́ sórí o. But mi ò fẹ́ ṣe mistake. O get bẹ́ẹ̀ o ló jẹ́ kí n fẹ́ login sí New Life kíní mi. shopnewlife.com/wellnessnutrition. But mo kàn like kí n máa copy and paste ni. So mo fẹ́ login sí performance mi báyìí. So performance mi ilé báyìí. So wàá wá copy ẹ̀ síbẹ̀ níbi current website yìí. Má sọ pé you don't have website o. Wàá lọ wá ní màá bá ẹ generate ẹ̀ tó o bá tẹ̀ ní. So wàá send ẹ̀ bẹ́ẹ̀. So how to choose Google business ni. Choose way to verify in order fully venue. So +6 business name. Email eléyìí báyìí ó dà pé ó ti full báyìí o. Anyway. So direct wàá send email. Postal code is on the way. Email eléyìí mo ṣe open ẹnu. But anyway ṣá. Ó ti lọ wàá continue ẹ̀ ṣá. So àwọn bí báyìí wàá open ẹ̀. So close ló wà báyìí. 24 hours. Wàá open ẹ̀. Wàá gbé 24 hours.
Ṣé o ṣáà ń wo ogun nǹkan tí mò ń ṣe báyìí? ẹ I gbé sí 24 hours. Wàá gbé sí 24 hours. Àgbé. Reason yẹn tó wẹ́ pẹ̀lú míì tí tó bá ti lọ close ẹ̀ ẹni tó bá ti débẹ̀ tó bá ti yẹ kó pé a ní kò open jàre kò open bọ̀ ilé 24 hours open ni tó bá jó òru gan lẹ́nu yẹn tó bá jẹ́ pé òru gan lẹ́nu yẹn tó fẹ́ pè ẹ́ wọ́n á pè ẹ́ and tó o bá tẹ̀lé ọ deliver ọjà lóru wàá sọ tó bá dọ̀la simple wàá lè next ẹ̀ eléyìí báyìí kí ló máa kọ sí wàá lọ sí new life wàá lọ sí new life mi ó dà pé jẹ́ kí n log out. Kò fún mi ní nǹkan tí mò ń fẹ́ mò ń bọ̀ jẹ́ kí n lọ sí new life gangan new life. So nǹkan tó ń kọ sí ìbáyọ̀ wàá copy ẹ̀ tó bá ti copy ẹ̀ bẹ́ẹ̀ wàá lọ síbi Google My Business ò lò àwọn paste sí ìbáyọ̀ new life is a pioneer nìyí wàá wá next ẹ̀ ilé ti ready ó lè béèrè pé add products o lè má add ẹ̀ for now o dẹ̀ lè add ẹyọ kan sí ṣá kó filẹ̀ o lè má tí add ẹ̀ for now mi ò kí ń add ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ mo kàn mọ̀ọ́mọ̀ fẹ́ ẹyọ kan yín sí desktop. So mo kàn mọ̀ọ́mọ̀ fẹ́ ẹyọ kan yẹn sí báyìí ẹyọ kan yẹn ló máa wà ńbẹ̀ ó dìgbà tí wọ́n á ti bẹ̀rẹ̀ verify ẹ̀ tí product bá ti pọ̀ jù wọ́n á máa wàá skip ilé advert easily your edit will be visible once you are verified so tí wọ́n á ti lè verify ẹ̀ báyìí gbogbo ẹ̀ máa wà visible ní wàá dẹ̀ continue o ti open ẹ̀ bẹ́ẹ̀ so very simple so kò jù yẹn lọ bó ṣe máa open Google My Business under Google nìyẹn o so ní ìbéèrè. ṣebí ìyẹn náà nìkan la fẹ́ ṣe lálẹ́ àná.